bàbá ọba. Ẹnu ọpẹ́ wa ò ní kan làbákàyà làbí o wá mí náà. Ká máa rọ́pẹ́ tó làbákàyà làbí o ní ní tiwa. Ọpẹ́ ìrọ̀rùn, ọpẹ́ ìdẹ̀kùn, ọpẹ́ tó ní ìbẹ̀rẹ̀ jí wá. Ọpẹ́ ìbùkún. Olúwa jí bọ́lá tó ti balẹ̀. Sáànù ọlọ́wọ́ ọba kòkó lórí ẹ̀. Irú ọpẹ́ bẹ́ẹ̀ ní káwọn máa dúró kó ló lábá kàmì àlàbí ẹ̀rín. Àmínáyàlá. Alhamdulillah. Aláàbí bàbá wa. Aláwọ̀ kọ́kọ́ para lẹ́kọ̀ọ́ àṣàwí láti ń dúpẹ́ àṣàmì àdúrà. Ìgbòkè gbòdò wa kò jẹ́ kó jẹ́ lórí asán. Láṣọ lọ tá a ṣe pọ̀. Àánú Ọlọ́run bá a jáde, ó bá a wọlé. Ìṣẹ́ Ọlọ́run bá a tó nípò jẹun rí lọ. Ọlọ́run òkú kakó. Àbò Ọlọ́run lórí wa kólé làbàkàbí àlàbí onípọ̀ dédé kan. Kólé làbàkàbí àlàbí ẹ̀ṣọ́lá. Alhamdulillah. Alábí kọ́lé ọ̀nà ẹ̀ṣọ́. Ṣe lè pè wá ọmọ àlùbáríkà my lawyer boy ó lé àdébí pé yẹ́nì sọ pé wọ́n kúkú ti ké tiẹ̀ kò gbọ́ àkọ́kọ́ yí wọ́n lápá sọ á lẹ́yìn bàbá wa sí lẹ́yìn jẹ́ ìsọ̀rọ̀ pàṣẹ lẹ́yìn jẹ́ ìsọ̀rọ̀ jíwá lẹ́yìn jẹ́ ìsọ̀rọ̀ kọ̀ǹpútà ẹ̀sìn síyà. Dáadáa kí wọ́n lábà fún wa. Kọ́lá ṣàdúró àgbọ̀ tẹ́ ẹ fẹ́ wí okòólé làbàkàbí àlàbí ẹ̀rín lọ. Yàtọ̀ sí ẹ̀yẹ làbàkàbà àti ẹ̀sọ́nù ẹ̀já pa. Kọ́lá ṣẹlẹ̀ tí o gbọ́ ọ̀kankan. Yàtọ̀ sórí ìwà àzọ, yàtọ̀ sọ́rọ̀ làbọ̀dọ̀. Lawyer boy, ojú tán kò dáta, kò jókòó sórí fẹ́ǹsì àlàbí ojú rẹ̀, kó nà ẹsẹ̀ kan síbẹ̀ yẹn, kó tó nà ọkàn síbi òun làbákà yẹn làbí ara. Ojú tán ni ilé tó la ṣe ìlépo, òun ló pẹ́pẹ́ òkú wa, ọmọ mi ọmọ alálùbá àríkà òní làbí ara. Èmi kan ní bàbá ọlọ́mọ. Èmi kan ní bàbá ọlọ́mọ. Ẹ̀rí mú àmì làbàkàbà àti agbádá àkókò wá. Torí mi ní bàbá ọlọ́mọ. Àṣìbọ̀ ọlọ́wọ́ làbẹ̀ká àbẹ̀kẹ́sọ́. Ẹ̀yin tá a kò tẹ́ wá. Thank you so much. Adúgbò tẹ́ ìpàdé géètì tá a fún yín ojú bọ́lá máa ṣe wọ́dà. Ẹ ṣe tẹ́ ìpàdé géètì tá a fún yín bá fẹ́ ṣèkó wọ́n yín wá. Ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá ọdún 2025 ẹ
ẹ̀yin tá a fi wípé ẹ̀yin tẹ́ bá ara ṣojú wẹ́ ẹ ṣe tí a fi wá sọ́kàn tẹ́ sọ pé ẹ ti gbàgbé èdè náà sọ wọn lórúkọ èdè náà ṣe bàtí ìtọ́lá ṣe ní Ìbàdàn kọ́ mọ́lé àbàdàbí àlàbí ẹ̀ṣẹ̀ wọn ọlọ́wọ́ àtúntà ẹ̀yìn náà làbíà. Bàbá bọ̀ jọ ẹ̀ bàbá tí rí ìyó làbàdà máa ṣe ìyọ́ láṣọ tiwa ẹ̀ṣẹ̀ àdúgbò ẹ̀bọ̀ ògùn ẹ̀tọ́ àlàbí olóyún. Ìpadà lọ lé gbogbo ẹ yóò ní nira àmì. Èmi Sunday ọjọ́ ìsinmi ni kí wá. Ẹni bá ti ṣiṣẹ́ láti Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday lágbàdá àlàbí ọdún láti sẹ́mìnì. Àmì tó ṣiṣẹ́ lọ́jọ́ Monday, Tuesday, Wednesday, Thursday, Friday àlàbíà òní Saturday. Bóyá ó pèsè pàtí ní ògbádùn òṣèláwà. Ó wá rí ìjọ Sunday kí wá ìrọ̀jọ́ ni ó. Tó bá jẹ́ Christian, akọ́kọ́ lọ ṣọ́ọ̀ṣì òmùlélà ọ̀pá mi láti lọ́yún lọ. Ó wá jẹ́ Muslim Malawi. Wá ló sọ sọ́nà tó kí bọ́ra o. Má lọ paná mi, wọ́n bá sálá ẹ̀ sára. Bẹ́lá ńlá ló dé ọ̀rọ̀. Tó bá dìrọ̀lẹ́, mo lọ ní ibi tó fẹ́ lọ ṣe gbádùn. Ìjọ Sunday ó ní ẹ máa fún múlẹ́lá àgbàtà ọ̀bí dédé wá. Ìyá mímọ̀ ìjáde ọjí wá èdè nira lágbára sátì. Dédé wa pátápátá. Bàbá ń jáde bàbá wọlé. Ìdùnnú ni a máa bọ́ sí. Àní sókó. Ìdààmú ìjẹ́jẹ́ nìkan ló wá bá so. Ọ̀nì wá wá sí lójijì. Lórí ọmọ, lórí ẹbí, lórí ara, akókó gbà. Lọ́kùnrin lóbìnrin wa bá so. Àwọn ọmọ wa máa jọmọ alálùbáríkà. Wọ́n ní ìjọmọ tí a ní wọ́n lára bá so. Wọ́n ní sọ lórúkọ burúkú. Òkìkí táwọn ní owó táwọn ní ọlá táwọn ní ojú wa. Táwọn ọmọ wa tún máa ju bẹ́ẹ̀. Kó lé lẹ́ẹ̀mọ́ ẹ̀ka bí àlọ́bí ó wá mí dùn. Ọ̀dà lọ́jọ́ Monday ó bá so. Ọjọ́ ọmọdé yàrá rẹ̀. Gbogbo tí gbogbo wà, tí a ti fọ́ ọkọ̀ sí ọjọ́ Monday àbọ̀ ọ̀sùn. Bóyá kọ̀ǹtrà ni tó ti rí títí pẹ́ lọ́fọ̀kànbalẹ̀ èèyàn wa. Ó ti bọ́ sí. Bóyá business kan lọ́sọ̀ fún ẹ pé ọ̀la Monday àwọn tó bọ̀ tó máa yọ owó gidi àti wá fọkànbalẹ̀ sí ẹni wọn ní pé fẹ́ lómi ìbáraṣe. Ọ̀la ọjọ́ Monday sódà àtọ́jà gbogbo nǹkan gidi gbogbo nǹkan rere tí èèyàn fi ń bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ lábàárà làbí olóma wẹ́wẹ́. Amina. Happy Monday táyé. Ọ̀rẹ́ wa má fi Monday ṣeré o. Àǹtí wa má fi Monday ṣeré àná o. Alábí òye sọ̀rọ̀ wá gbọ́. Ọlọ́run tó ṣàánú gbogbo wa bá wà. Àmín. Àwọn ìlú ọ̀la rẹ̀ pàṣẹ. Tọ́lá ṣe lóní kí n tọ́gbọ́n náà ṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n
ìfẹ́ tó ní sí ohun tó pọ̀ lórí ìbá òkè gbogbo pátápátá. Àwọn tó bá ara ṣọ gbogbo àwọn tó ń fún ipò kí n dúpẹ́ lọ́wọ́ pátápátá. Owó ní dúpẹ́ lọ́wọ́ pé ó ṣẹ̀rọ̀ ọ̀gá ọkọ̀ princess bro. Iná dà, iná nù, iná dà, iná nù. Olùbàdàn lọ́wọ́ bó èdè Ìbàdàn. Ọkọ̀ princess ò lè ṣe ọmọ gidi. Bàbá àgbàlagbà tí wọ́n bèbè ní pọ́sí. Èmi náà máa dá lóhùn. Bàbá àgbàlagbà. Àní pọ́sí ẹ máa ṣe bẹ́ẹ̀. Màá ní wá. Èmi ní pọ́sí ẹ ló ti fẹ́ lódòdó. Àwọn ìwọ́n náà kéré náà bàbá àgbàlagbà. Ilé ògbó iye to the minister of power. Iye to the minister of power. Ọmọ nílẹ̀, ọmọ alálùbáríkà, ọmọ rẹ̀bí kọ́sítà. Ọmọ tó ń ṣe ìnáwó fún wa pàṣẹ. Wọ́n gbọ́dọ̀ pé pé ìbà olóṣèjẹ́ o. Àrídàkì mi ẹ̀fọ́ kan balẹ̀ yíyá. Ẹ máa rọwọ́ mi bẹ́ẹ̀ sọ. Wípé jẹ́ ẹ̀fẹ́ tán lọ́ní. Ó tún wọ́n fà wọ́n kan síbẹ̀ làbágà làbí ògbó kan máa sọ kó máa rí bẹ́ẹ̀. Ara wọn ni bóyè. Tọ́lá ṣe ní ìfà tó bá. Èèyàn bá nílò bóyè yóò. Lẹ́gbọ̀n, lábúrò, lẹ́bí. Máa ṣọpẹ́ kó máa dunnú kó máa jó kó máa yọ̀. Èèyàn ní bóyè. Owó Ìbàdàn ló kó fún à. Wọ́n sọ bẹ́ẹ̀ ní ìwúrà o. Èèyàn ní yẹn lábàá dàbí tó. Ọkọ̀ lè ní princess ò lè ṣe. Bóyá wà dábàá o. Bóyá wà dábàá o. Òní kú lọ́wọ́ tó lè. Ara mi ṣe àìsàn kan ní ẹ́tọ́dọ̀. Máa tọ́jú ọ̀gá Adélabú. Kẹ̀kẹ́ ilé ẹ̀mẹ́sì o. Adélabú 2027. Kẹ̀kẹ́ ilé ẹ̀mẹ́sì o. You know your state. Ọ̀làbẹ̀dẹ̀dẹ̀. Thank you so much. Ó ṣe pé Tọ́lá ṣe lórí kí ẹ máa sọ. Wọ́n ṣe gudugudu méje mẹ́fà. Ìnáwó tó ń ṣe lónìí. Káàṣà sọ pé bí pàṣẹ́ntéèjì tó tóbi nínú ẹ̀ lóye ló pé kólé làbàdà rẹ̀ lábẹ́ òṣùwọ̀n. Pàṣẹ wọ́n ní kíkúrò ètò square jù bọ́ ọ̀la. Àpárá. Àpárá. Òṣèlú square yá. Bàbí, nǹkan kan níṣẹ́ mi ẹ̀ òkúlé àbáká. Ó ṣe máa ń pè mí nìyẹn. Àní bàbí, nǹkan kan níṣẹ́ mi ẹ̀ òkúlé àbáká. Wọ́n ṣe kó jẹ́ square. Alájọ jẹ́ square side. Thank you so much. Ọmọ ẹ lóní gbà kí ẹ kó ṣe Tọ́lá ṣe lóko. Ó ní àdúgbò ó wá láti London nítorí pátì kò ṣe pé ó kó lẹ̀ lásán ó tún ra business class ticket ó tún wá nítorí pátì Thank you so much. College Square London based businessman ọmọ tèmi àlọ́ bí àgbẹ̀ àjẹsẹ̀ ọ̀gá College Square. Thank you so much. Adúpẹ́ o máa sọ wá àwọn oṣù. Wà á lẹ́rìn kan kò wé rẹ̀. Onídòló àná òkúlé làbáká. Aláwọ̀ lé náà mi.